ọlọ́pàá náà ni àwọn sẹ́ẹ̀tì ni ara ń gbára ṣe ń kọ aráàlú lára ń kan ìjọba pàápàá jùlọ àwa tá à ń gbé. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Hello everybody, it's your girl Ọpẹ́yẹmí Ayéọlá. ẹ kú ọjọ́ mẹ́ta o. So work with me once again. Wípé kí ló dé tó yẹ pé àti máa fi owó pamọ́ ká máa save sínú ìlú yẹn. Àṣekúkú máa for now. Èmi rò ní o nítorí ìdàgìrì ọlọ́mọye kárí ogun deportation. Kúrú ẹ̀ máa tún lọ jìyà ní Nàìjíríà. Èyí tá fi ń fowó pamọ́ sínú ìlú yẹn. Kí ló dé tí a máa ṣẹ́ owó wa sínú àkáǹtì wa ní Nàìjíríà? Kì í ṣe pé ká máa kó fáwọn ẹbí àbọ̀ rẹ̀ àbárá o. Gbogbo nǹkan ti dà. Nísìn, all you need to do is open an account. Open an account. Ẹ máa fowó yín síbẹ̀. Ẹ pín in such a way that owó ń wọnú náírà account yín regularly nítorí ìdágìrì. Nítorí ìdágìrì ọlọ́mọ ẹ̀ka rogun deportation. Torí ẹ bá rogun deportation, kúrò ẹ má tún lọ jìyà nílé. Ilé kò ń ṣe pé bóyá nǹkan kan wà ń bẹ̀ rẹpẹtẹ. Nínú gbogbo à ń farawé àwọn tó ti ní ìwé ìgbélù. À ń ra mọ́tò gèlèbọ̀. À ń ra designer. À ń ṣe party birthday kó mọ nǹkan gèlèbọ̀. Èmi ò fi èpo wa ìzò torí èmi náwọn èèyàn kan tí mo mọ̀ tó ń gbé nílùú Amẹ́ríkà yẹn tó yẹ pé wọn ò tí ì ní ìwé ìgbélù. Ẹsẹ̀ wọn ò dúró rárá. Àmọ́ wọ́n ń gbé inú ìlú yẹn bí ẹni tó ti níwèé ìgbélù. Hello Michael. So nísìnyí tí ó ti di ogun ẹni abárí ẹni orí yọ ó dilé. Àánú wọ́n máa ń ṣe bí wọn ò dẹ̀ ní kankan ní Nàìjíríà. Wọn ò ní investment. Wọn ò náwó ní àkáǹtì Nàìjíríà. Tí nǹkan kan bá lọ ṣẹlẹ̀, tí nǹkan tá a rò tó bá lọ ṣẹlẹ̀ ń sìn. Ibo lọ fẹ́ lọ báwo lọ yìí fẹ́ ṣe tó bá dé Nàìjíríà. So mo kàn fẹ́ encourage wa ni Ọlọ́run á ṣàánú gbogbo wa tá wà níbí. Ọlọ́run á jogún ilẹ̀ ìlú tá wà fún wa. Then another good thing ni pé tí wọ́n bá padà sí Nàìjíríà wọ́n jùyàn sí Nàìjíríà it's not the end of the world. Èmi máa wọ èèyàn tó yẹ pé wọ́n ti ní problem bí America àbí UK wọ́n jù wọ́n padà sílé bó nítorí pé wọ́n ti nífọ̀n wọ́n lówó lọ́wọ́ nílé wọ́n tún ṣe ìlú míì wọ́n padà sílùú míì. James, how are you? Anna, how are you? wọ́n padà sílùú míì. Wọn ò pẹ́ rárá nílùú Nàìjíríà. Ọmọlára John, wọn ò pẹ́ rárá nílùú Nàìjíríà. Adéyínká Monsurat, wọn ò pẹ́ nílùú Nàìjíríà kó tó tún wá opportunity láti lọ sílùú míì. Ìlú míì tó wá wà ń sìn yẹn wọ́n ṣàlùbáríkà wọ́n ṣe dáadáa. Kò dẹ̀ sí nǹkan tó jẹ́ kó easy fún wọn tó wí pé wọ́n ní owó nígbà tí wọ́n fi ń gbèlú tó ń gbé tọ̀ níwèé ìgbélú yẹn. Wọ́n ń farabalẹ̀. Wọ́n tuntun ń lọ ó dàgbọ́n náà bíbà yẹn ni nǹkan náà ti ṣẹlẹ̀. Àwọn sẹ́ẹ̀tì mi tuntun ń bọ̀. Ọlọ́pàá náà ni. Àwọn sẹ́ẹ̀tì mi. Wọ́n ti tó bí mọ́tò ọlọ́pàá bíi 5 tó ti lọ ń sìn. Wọ́n nítorí pé wọ́n náwó ní Nàìjíríà. Wọ́n nílé ní Nàìjíríà. So ó easy fún wọn láti sáré wá ìwé wọn ti ẹ̀pẹ́ Nàìjíríà rárá. Èyí tó pẹ́ jù bóyá ó lọ́dún kan àbí 1.5 years kó tó tún wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lọ sí ìlú ọba mi. Ọlọ́run dẹ̀ ti ń ṣe fún wọn nílùú tó wá ń sìn. So be encouraged wípé ẹni tẹ́rù máa bà kó má bàa jù sílé lẹ́ni tó wà nílùú òyìnbó tó ń gbé ìgbé ayé ọmọ onílùú tó ń gbégbé ayé ọmọ onílùú. So ẹ̀yin tèmi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi, dádì mi, mọ́mì mi, àtàwa tí àyèfẹ́ rìnrìn àjò a ṣẹ̀ṣẹ̀ fẹ́ rìnrìn àjò ìlú òyìnbó tá bá ti débẹ̀
tá mọ̀ wípé olóòótọ́ àti ìgbà pátápátá olóòótọ́ tí mo mì ní pé even kò tiẹ̀ níwèé ìlú yẹn ò ń ṣe ìlẹ́gà olóòótọ́ yẹn ò tí ì gbà yìí tó fi lè fẹsẹ̀ rinlẹ̀ pátápátá ò tí ì gbà èmi ò ní advice wípé ká fi gbogbo ara jókòó pa sílùú òyìnbó gbogbo owó wa gbogbo owó iṣẹ́ wa gbogbo dúkìá wa ká fi rinlẹ̀ sílùú òyìnbó nítorí pé tí nǹkan tí a rò Ọlọ́run má jẹ́ kí nǹkan tá a rò kó báyìí tá à ń rò jẹ́ àbí nǹkan tá a rò kó báyìí tá à ń rò jẹ́ bẹ́ẹ̀ ni tí nǹkan tá a rò bá lọ ṣẹlẹ̀ how do we maneuver how do we cope because Nigeria náà dẹrùn o àwọn tó wà ń bẹ̀ alágbára ni wọ́n o sódà kò ní di pé bàbá ìlú òyìnbó bọ̀dá ìlú òyìnbó àǹtí ìlú òyìnbó olúwẹ̀ wá dé padà sí Nàìjíríà tán ó wá di èrò ẹ̀yìn Ọlọ́run ní jẹ́ ká dèrò ẹ̀yìn o ẹni wájú kò ní dẹ̀rù ẹ̀yìn o òun ló ṣe jẹ́ wípé mi ì lè encourage even ẹ̀yin tí ẹ fẹ́ japa ń sìn mi ì lè encourage kàtàlé especially ilé tá à ń gbé kàtàlé tá bá tiẹ̀ máa talé tá à ń gbé ó yẹ ká ní bíi alternative sílẹ̀ ká má fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun ká má fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun nílùú tá à ń lọ ká má gbégbé ọmọ onílùú ní ìlú tá à ń lọ yẹn fún àwa tí a ṣẹ̀fẹ̀ rìnrìn àjò ní o nítorí pé gbogbo àwọn ìlú òyìnbó yìí náà ń sìn gbogbo ẹ ti ní bó ṣe rí kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ kò dàbí ti tẹ́lẹ̀ èèyàn lè fi wé ìgbà tí irú àwa ìwá sílùú òyìnbó tẹ́ pé bí 18 years ago 15 years ago 20 years ago èèyàn lè fi ìlú òyìnbó wé àwọn nǹkan tá máa ń ṣe tá máa ń mú jẹ ńgbà yẹn èèyàn ò lè ṣe é sìn kó mú jẹ ara ń kan Gaza everybody ara ń kan ìjọba gbogbo most ìlú òyìnbó ń sin ara ń kan wọn gan ara ń kan àwọn aráàlú ara ń bára ṣe ń kan aráàlú lára ń kan ìjọba fún àwa ní ká yára wa ní brain àwa ní ká mọ̀ nǹkan tá à ń ṣe ká má bàa dèrò ẹ̀yìn ẹ má bínú o pàápàá jùlọ àwa tá à ń gbé ní ìlú Amẹ́ríkà ń sìn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣọwọ́ sílé nítorí ìdágìrì nítorí nǹkan tá a rò ẹ jẹ́ ká máa lóòdù bá ṣe ń lóòdù ẹ má fi bẹ́ẹ̀ lóòdù cloud lóyìnbó rẹpẹtẹ Nàìjíríà à ní di ẹni yẹ̀yẹ́ à ní di ẹni ẹ̀sín à ní di kò tán di ẹ̀ ọmọ aráyé ò ní ṣe kò tán di wa o ṣèbó fi wálẹ̀ lọ ni ó wá padà wá ń sìn ó wá ń tọrọ owó àní Ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀ o lágbára Èdùmàrè because kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ mi lè parọ́ fún yín kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ o so let us be prepared let everybody be prepared for the worst we need to be prepared for the worst in case nǹkan tá a rò ó ṣẹlẹ̀ ṣó ti yé yín so that is for àwa tá à ń gbé ìlú òyìnbó kò sí then tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ lòdò owó sí bank ẹ fẹ́ máa lòdò owó sí bank all you need to do ẹ máa ralẹ̀ tó authentic náà mo fẹ́ lọ sí area ilẹ̀ rírà ní Nàìjíríà ó kọ mí lóminú ó dẹ̀ dùn mí wípé àwa la máa túbọ̀ tún ṣera wa ó máa ń sáàdì fún mi gan wípé àwa Nigerians a tún máa ń ṣera wa àwọn èèyàn wà lóyìnbó wọ́n á jìṣẹ́ jìyà ní òtútù wọ́n á ṣiṣẹ́ iṣẹ́ tí wọn ò lè ṣe nílùú Nàìjíríà wọ́n á ṣe wọ́n á struggle wọ́n á wá fẹ́ ralẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa companies tá à ń talẹ̀ fáwọn èèyàn àwa tún máa gbá wọn àwa tún máa gbára wa a máa talẹ̀ tí ò exist a máa ẹ̀dùbọ̀ Ọlọ́run á ṣàṣàánú wa so before you buy any property before you trust anyone before you trust make sure that ẹni tí ẹ fẹ́ ralẹ̀ lọ́wọ́ ẹ̀ yẹn you do due diligence you do ẹni tó ní fún abẹ́rẹ́ tó lókun dì í ẹ má ralẹ̀ lọ́wọ́ àwọn companies ẹ pé wọ́n ṣe abẹ́rẹ́ tó lókun dì í ẹ jẹ́ ká ralẹ̀ wá lọ́wọ́ àwọn companies ẹ pé abẹ́rẹ́ tó lókun dì ní wọ́n ẹni tó yẹ kó ní tìjú ẹni tó yẹ pé ó ní orúkọ láti protect
ẹni tó yẹ pé kò ń ṣe ẹni tí ṣe mọ̀ mo máa sọ kíní kan wípé tí bá lọ ń dín pẹ̀lú àwọn tó máa ní you go low I go lower I can roll in the mud èmi ò mọ̀ pa kéèyàn go lower o kéèyàn ń bẹ̀ máa roll in the mud abẹ́rẹ́ tó lókun ń dì í ó máa ń ṣe mí lànà ó máa ń dùn mí mi lè dárúkọ company but àti lórí social media yìí náà ni àti gbọ́ tó ti call out àwọn company tó ń talẹ̀ fáwọn èèyàn tó rẹ̀ pé wọ́n ń gbá wọn ní pàápàá jùlọ àwọn aráàlú òyìnbó èèyàn aráàlú òyìnbó náà ẹ try kẹ́ tó kó owó yín lẹ̀ owó yóò easy aráàlú òyìnbó lèmi náà so I know how it is to even make a penny I know how difficult it is. Do your due diligence, please. It's very, very important. Do your due diligence because mi lè parọ́ fún yín ilẹ̀ rírà. If you buy ilẹ̀ rírà, well, especially for somebody to ẹ pé ó fẹ́ invest in Nigeria, bí àwa tí àti níwèé gbèlú, àwọn another area tá lè ṣe láti fi God bless you Michael. Another area tá lè ṣe láti fi invest owó wa nìyẹn. Instead of kakọ̀ máa load náírà sí bank tó ní yield any interest mi ní kéèyàn má ní cash rárá but ṣe mọ̀ pé kéèyàn kọ́ máa load owó sí bank kò ní bímọ sí olúwẹ̀ má dàbí ọmọ ọ̀dọ̀ ta fún ní tálẹ́ǹtì tó lọ rì mọ́lẹ̀ is not wise. That is why landed property is one of the best investments pàápàá jùlọ anywhere in the world. Property is one of the best investments téèyàn lè ṣe. Ẹ ti gẹ́ nǹkan tí mi sọ but please do your due diligence instead of loading your naira account because owó yẹn it won't really yield much for you. But ẹ bá kọ̀ tí ẹ lè imagine sí kéèyàn kọ̀ ní ilẹ̀ tẹ́kọ̀ ti rà ní bóyá bíi 5 million by the time tí okay jẹ́ kí n fún yín example kan ẹ jẹ́ kí n fún yín ní good example. A good example is ẹ mọ̀ pé mo ní property homes ọ̀pọ̀ ẹ̀mí ayélujára homes and properties mo ṣe ṣí ní year yìí ni so mo ta àwọn ilẹ̀ kan ní December last year this December past December 2024 mo ta àwọn ilẹ̀ yẹn ní 1.2 million per plot. In fact èmi tí mo ta lẹ̀ gan ṣe ni mo regret by last week 2 weeks ago the end of January tí wọ́n lọ bá mi value ilẹ̀ again ládùúgbò tí mo ti talẹ̀ yẹn ní 1.2 ní December ilẹ̀ ti di between 2 million and 2.5 just in less than 2 months mo rò pé yéé kí ló tí mo talẹ̀ yẹn ní 1.2 ní December tí mi dúró ní February so because of the increase I had to stop selling mo ní mi talẹ̀ yẹn mọ́ mo fẹ́ filẹ̀ for few more months ó lè appreciate dáadáa. So only you can never go wrong with ilẹ̀ rírà if you get it right and you buy it from the right source. So instead of loading Michael, instead of loading your bank account, property business, but you need to get it right. It's the problem now. You need to get it right. You need to buy from the right source. You need to try. And màá fi àkókò yìí láti sọ fún everybody tó bá fẹ́ ralẹ̀ tó bá ní intention àti ralẹ̀ wípé ẹ wá bá Ọpẹ́yẹmí Ayéọlá homes and properties a máa bá yín wá ilẹ̀ a máa bá yín rà a máa bá yín ṣe paperwork a máa bá yín secure ẹ̀mẹ̀pá abẹ́rẹ́ tó lókun dì ní Ọpẹ́yẹmí mi lè gbowó lọ́wọ́ yín kí n talẹ̀ onílẹ̀ fún yín àbí kí n talẹ̀ tí ò make sense fún yín torí ẹ̀mẹ̀ pé mi fẹ́ controversy mi fẹ́ kéèyàn kan pariwo orúkọ mi ṣó ti yé yín tẹ bá dẹ̀ ti nílẹ̀ yín tẹ́lẹ̀ ẹ ti nílẹ̀ ńlẹ̀ ẹ ti ní ilẹ̀ tẹ ti rà sílẹ̀ tẹ fẹ́ develop ẹ kàn sí mi WhatsApp number mi wà ní orí page mi àbí kẹ wá sínú DM mi àbí ṣó ti yé yín àwa tá ń gbé lóyìnbó tá àti níwèé gbèlú kò sẹ́ni tá à ń show off fún gbogbo mọ́tò gèlèbọ̀ HP ta ló ń rà à ń ṣe party àwa náà ń bá wọn à ń show off pẹ̀lú àwọn tó níwèé gbèlú tó nífọ̀n tó ní èékánná. Let us be wise. Let us invest wisely back home in Nigeria. Títí tọ́lọ́run máa fi jogún ìlú yẹn fún wa.
ẹ má jẹ́ ká lóòdù lóyìnbó pẹ̀lú owó, ẹ jẹ́ ká lóòdù Naija náà. Tọ́lọ́run bá wá pèsè ìwé fún wa tí ìwé ti dé, yes, ká wá farabalẹ̀ ẹsẹ̀ wá ti rinlẹ̀ dáadáa in case of incasity. Àìmọye èèyàn tó pé ìlú òyìnbó wọ́n ti jogún owó wọn, ìjọba ìlú òyìnbó gbogbo iṣẹ́ tó ṣe ìjọba ìlú òyìnbó ti jogún ẹ̀. Wọ́n lọ ń di bọ̀dá ìlú òyìnbó Nàìjíríà. Wọ́n sọ story when I was in America, when I was in England, when I was in Dublin, when I was in kínní kan lọ́mọ máa sọ kura. Kò sí nǹkan kan mọ́. Ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀ o. Do not let us be a fool that we learn from personal experience. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.